Africa Content TV. Ọmọ yẹn tẹ́tí fi mọ̀ náà ẹni ọba sọnù báyà wà náà níṣẹ́ etí mẹ́rin là bá máa rí àwọn akùnrin wa ní búlù lọ́wọ́ ọ̀tún ní àákùnrin yẹ́rù lọ́wọ́ òsì ní àmọ́ agbègbè eré olórin ìdá òde ìdààmú àdúgbò ẹ̀jẹ̀ á gbogbo wọn. Màlì fákọ̀rọ̀ ìlà àlẹ́ àhàlẹ̀ ilmi ìlà ọmọ. Bàbá wa lọ́dọ̀ mi gbogbo mara wọn ni wọ́n ń kọ̀ sára àwọn ọmọ ọlọ́mọ. Alẹ́ húdà limani sàdá àdìláhù. Àwọn bàbá wa dẹ̀ mí nù. Alẹ́ húdà limani sàdá àdìláhù. Bóyá ògógóró làbá máa mú kí bàbá wa lọ́dọ̀ mi ò jẹ́ wọn ni kéwúlé yẹn fàyè ké. Wa qadru fi'latihim ma kana yuhsinu. Bóyá kó làbá máa mú kí káwé tí ó tó apá bàbá wa lọ́dọ̀ mi ní kéwú ni ẹ̀ wá ké. Wa qadru fi'latihim ma kana yuhsinu. Bàbá lọ́dọ̀ mi ọlọ́run ṣe dáadáa rẹ̀ fún yín. Al-jahiluna li ahli al-ilmi a'da'u. Omi ń bẹ kò fi kọ́bọ̀ lẹ̀ fún ìyàwó tí ìyàwó kò fi ilẹ̀ fọmọ bàbá wa dé ọmọ àgbẹ̀ kílẹ̀sì sọkùnrin ni àwọn amúnibúni yẹn náà bí yẹ àwọn ọkùnrin nù o fi kọ́bọ̀ lẹ̀ ọwọ́ àgbẹ̀ kílẹ̀sì gbogbo ẹni tí ń jẹ oúnjẹ lédè báwọn fi gbà wẹ̀ ọ lọ búkà kọ́ lọ jẹun gidi ọ láwẹ̀. Tajri min tahti al-anhar. Bàbá wa lálẹ́ mi tí n bá wo báyé ti rí nísìnyí táwọn ọkùnrin bọ́ ti ń ṣe obìnrin ní bá wo mọ̀ mi obìnrin jẹ́ ọ̀kan náà tí mo bí ọ̀kan náà obìnrin mo bí ní wàá wò pé ọlọ́run lọ́kùnrin máa ń fi síbi ọ̀dà sọ́kùnrin làwọn ta sẹ́kù láyé ṣé gbogbo àwọn èyí dáhùn láyé ìsọ́kùnrin ni wọ́n omi kì ọmọ mọ́lẹ̀ tán ó fún lóyún ó rí pọ́n ti bí méjì tán ọlọ́run ọ̀fẹ́ mọ́ sọ́kùnrin ni ṣé ìyá rẹ ló bírú àwọn eléyìí ọmọ mi nítorí ògógóró àti igbó ọkọ̀ kọ́lẹ̀ wọ́n ní kí ló dé àti ẹ̀rí wọ́n bá di lóru báyìí gbogbo inú ilé ní olóhùn ọ̀fẹ́ wọn mọ̀ kó òun mú àwọn ọmọ ni mo sì tẹ́lẹ̀ yìí àwọn ọmọ mi wọ́n sá mi lòkè wọ́n mi lọlẹ̀ àwọn ọmọ ní ìtìfẹ́ káwọn ọmọ mi ọ̀yà ẹ̀kú àwọn mú bí ti mú lórí gbogbo alalẹ́ torí gíní òun lóbìnrin mi fi kọ ọkùnrin lẹ̀ àwọn tó bírú ọkùnrin sọmọ ni wọ́n bí kátó wá gbé wọ ìwọ tá a gbé wọn bọ̀ wá fẹjú èèyàn sùn ìwọ náà tó wá ń wé igbó ọ̀hún àbítọ́ ti báyìí gbogbo àwọn ọmọ sẹ́yìn wá wọ̀ pé ọ̀rọ̀ ga wa ọ̀gá àwọn bẹ́ẹ̀ ṣe rí ibú díẹ̀. Tajri min tahti al-anhar. Bẹ́ẹ̀ bá wọ bí ọlọ́run wí nì ẹ̀jẹ̀ lẹ́sìn ẹ̀kọ́rún lẹ̀ kí mọ́ ẹ̀ kírun mọ́ kẹ́ ẹ̀ máa wo bọ́ọ̀lù ó sì tẹ́ yín lọ́rùn ju kẹ́ ẹ̀ máa kírun lọ. Ẹ òbí abáyédé wọ́n wá kún un lé bọ́ọ̀lù ní jìnnà bẹ́ẹ̀ bá ń gbé Allahu Akbar Allahu Akbar kọ́ra àwọn onígbọ́ kékeré o. Ṣé ayé náà sì ni àbẹ ní kẹ̀kẹ́ tẹ́ fi di iwájú ọlọ́run ni irun tẹ́ kí ni ó di gbangba wájú ọlọ́run ẹ kọ́ pàdé ọ̀kan nù sàárè náà kó tó di gbangba wájú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ kírun ẹ̀yà túbọ̀ bọ́lọ́run kẹ́ máa kírun látòní ẹ̀yin tẹ́ gbé yúùtì lẹ́yìn bẹ́ẹ̀ bá di 40 ẹ̀ máa kírun táwọn fún ọgbọ́n di 30 gbọ́ tó lè kú at any time bẹ́ẹ̀ tí mú adìẹ tẹ́ gbé eléyìí ní ẹ̀dú bẹ́ẹ̀ ni ẹ darí lọ́dọ̀ ọlọ́run inú fáìlì àwọn mọ̀láyíkà wọ́n ti wọ ẹlòmíì lónìí tí ń lọ Kánò pé ọ̀ ń lọ wọ́n ti délé mọ́. Tajri min tahti al-anhar. ọlọ́wọ́ bá ti wọ ẹlòmíì pé Ramadan yìí jẹ́ àgbà dáadáa kò ní mà tóró òní gbà mí mọ́ láyé. Tajri min tahti al-anhar.
gbogbo ẹ̀yin ìmáàmù asámú rédèrèdè ẹ̀yin ìmáàmù alásámú jákujàku ẹ dákun ẹ ronú ẹ fi wàdà ṣéèrù lélẹ́yìí asámú ọwọ́ àkúnjí kànáà gbogbo àwọn mọ́tò àwọn márúwá àwọn ọlọ́kadà asámú rẹ̀ ni wọ́n wá eribu tó ṣe wájú ọlọ́run ọba ni ṣéèrù ló ń kí ni alamudaro lamudaro alamudaro ẹ máa fi òbí yakana bẹ́ẹ̀ yaba kọ́kọ́ ni wọ́n sì ká mọ̀ wèrè kan ni ó sì ká mọ̀ láàrin wọn ìgá ya aláṣàláàtì ìgá ya alálìbàláàtì ṣéèrù ni. tajiri min tahti al-anhar. Ọlọ́run rẹ̀ pàdé òun ọlọ́run òun fayé lẹ̀ fún yín torí pé àtàyìnbó mi náà zam ìkàmàlà zambala ẹ̀sìpẹ́ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ èmi ọlọ́run bẹ́ẹ̀ bá ti túbọ̀ pé wọ́n lọ́ ọ̀rọ̀ mọ́ ìmọ̀kí báyìí ni náà làǹfà yìí wí wọ́n lọ́ mọ́ kó sìgá àti gbó òfin lẹ̀ tó ọba ti dé díẹ̀ mọ́ èmi ọlọ́run ti mójú kù. tajiri min tahti al-anhar. Ìwọ obìnrin náà sì bẹ̀rù ọlọ́run ọmọ mẹ́fà ló bí bọ́kọ rẹ ìwọ náà mọ̀ pé mẹ́rin nínú ẹ̀kẹ́ ṣe tọkọ rẹ aláàdì ọkọ rẹ kọ́ ìwọ náà mọ̀ abọ́dúnjú àrìkì àmọ̀ tó ọmọ ó kiri ààrẹ wájú ọlọ́run ju àrìkì àmọ̀ tí gbogbo ayé ọmọ wọ báyìí nígbà tó ń bá fi yín gbé ìjì èsì tọkọ rẹ kú ọkọ mi lẹ́kùn gbàgbà wájú ọlọ́run láwa yìí lukú yìí tiẹ̀ kọ́ lukú tó ní èsì tiẹ̀ yìí dókítà nígbà tá à ń bẹ láyé. dákun ọkọ mi má bínú sẹ̀rí tiẹ̀ kọ́ sẹ̀rí tí ń wí ọ̀gá báńkì nígbà tá à ń bẹ láyé. ọwọ́ àgbẹ̀ ọmọ mẹ́rin kó bàbá tó ń wò pé mélòó lọ́sẹ̀ kù ọ̀rá méjèèjì nígbà táwọn àwọn ọkùnrin méjèèjì tí ó náwó sí igbó làwọn fàyè mu àtòkókó. ẹ̀ntayé yanjú ẹ̀ èyí tí ẹ bá ṣe tọkọ ẹ̀ tètè sọ láyé nìyí ká tó pé bàbá kínní báwo lè jẹ dọ́là mu ìwọ kò lè ìwọ kò lè jẹ́ kó lọ bí àwọn tó ní kọ́ńtà látàyé ni. ẹ wo yẹn tẹ ẹ dálẹ̀. wa masakin tayyibatan. bí n bá fi yín síbẹ̀ tán èyí tí wọ́n á fi yín sí masakin tayyibatan. ibùgbé tó dáa tó mọ́tẹ̀ gbérú ẹ̀ rí. nasru min Allahi wa fathun qarib. rárá yaghfir lakum dhunubakum wa yudkhilukum jannatin tajri min tahtiha al-anhar dhalikal fawzul azim. lẹ́sẹ̀ jẹ́ wọn kan wà ukhra tuhibbunaha nasrun min Allahi. dhalika huwal fawzul azim. owó lè máa rọ sáàgò. àyà mẹ́ta péré. ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín tẹ̀ wal jannata dhalikal fawzul azim. dhalikal fawzul azim. bàbá wa rẹ̀ mi ẹ wo bẹ́ẹ̀ ti túbọ̀ ẹ̀ lè fún wa ẹni gbogbo tẹ́lọ̀ ń tó bọ̀ ni ẹni ọlọ́run bá fi sọ gángan rẹ̀ dhalika huwal fawzul azim. ẹni aṣẹ́gun yìí wò fún èrè tó tóbi láyé téèyàn jẹ lọ́jẹun. afáyà wájà lọ. al-kamalu lillahi. ẹ̀yin tá a wá bá lónìí nìbàdàn wọ́n ti ń gbàdúgbò yìí. oníkàìnkàìn láwa yìí nílọrin àwa máa ní kàǹkàn ẹ̀yin ń pè ní kàìnkàìn. nínú ìjọ Aládẹ̀mí a bẹ ní inú ìjọ Aládẹ̀mí lóní kàìnkàìn nìbàdàn. al-kamalu lillahi. gbogbo gbígbé tọ́lọ́mọ ọba ni. wal ihsanu lillahi ta'ala. gbogbo dáadáa tọ́lọ́mọ ọba ní ọba tọ́lá rẹ̀ ga dákúnjẹ́ máa wọ alájà lọ kan. yu'addu al-ihsanu fil islami. ẹ̀rí ìṣe dáadáa wọ́n kà kún nínú ìsìlámù púpọ̀. martabatan 'aliya. níbi tó ga ibẹ̀ ni wọ́n fi tì sí. min al-ihsani. nínú ìṣe dáadáa. an taf'ala
كل شيء òun ni ká o máa ṣe gbogbo nǹkan. كأنك ترى الله تعالى. gbogbo tó bá ṣe máa ṣe nígbà tí òun rí Ọlọ́run báyìí. فمن أحسن مع الناس ẹni yóò tó bá ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn. وجد في حياته سهولة. ìrọ̀rùn ti ṣe dáadáa fẹ́lẹ́ yìí nínú ìṣẹ̀mí ayé ẹ̀ tó ṣe dáadáa fọ́mọ nìyẹn. الإحسان al-ihsanu. الإحسان ìṣe dáadáa kọjá ti ṣe dáadáa. صفة من صفات الله ìròyìn kan nínú ìròyìn Ọlọ́run. لأنه أحسن كل شيء خلقه. kí ló wí. لأنه أحسن كل شيء خلقه. torí bọ́lá wọn bá ṣe dáadáa sí gbogbo ẹ̀dẹ́ ẹ̀tọ́ dá ó ṣe dáadáa sí wọn. الإحسان al-ihsanu. الإحسان ìṣe dáadáa. خلق عظيم ìwà kan ni tó tóbi bọ́ máa ń ṣe dáadáa. وعمل جليل iṣẹ́ kan ní ìjàlí ìlú tó gbọ̀ngbọ̀n máa ṣe dáadáa. من أعمال الخير. ọkọ ìyàwó ṣe dáadáa sí ìyàwó rẹ̀ tó fẹ́ sílé. ìyàwó ṣe dáadáa sọ́kọ rẹ̀ ẹ̀ méjèèjì lẹ́jọ́ mi ẹbí kan náà ní. ilé tá a ti fẹ́ yàwó a ti dẹbí wọn. ilé tá a ti fẹ́ yàwó fọ́mọ wa a ti dẹbí wọn. báwa náà bá fẹ́ wa àwọn náà ti dẹbí wa ó parí. ومن أخلاق المقربين. nínú àwọn àwa tá a máa wá wù láyé tí mú yàn súnmọ́ Ọlọ́run. وخصال الفائزين. àti ìwà téèyàn máa ní lọ́wọ́ tí ibi dẹni tí ó jèrè. فيه خير الدنيا والآخرة. kódà àwọn tá a wí khairu dunya wal akhirah ìmú ní jèrè láyé ní oore ayé ọ̀jẹ̀ tẹ̀dá tọ́wọ́ tó ti jọ́ àríkìyàmà yóò tún jẹ́ tiẹ̀. كان الإحسان في القول ẹ̀rí ìṣe dáadáa nínú gbóló وفي العمل àti nínú sẹ́ والاجتناب الغش àti ká jìnnà sẹ́rù. وصلة الأرحام. ẹbí lọ́wọ́ yín ẹ̀túnṣe ẹ̀kẹ́bí mara kódà anagba Muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n bá ń súnmọ́ àwọn ẹbí rẹ̀ táwọn ẹbí rẹ̀ sì kórìíra rẹ̀ anabi náà gbọ́dọ̀ ṣe tí ọ̀dà fún wọn tó máa súnmọ́ wọn náà bó fún wọn ní nǹkan báyìí tí wọ́n sì dáhùn lójú rẹ̀ anabi ni má bínú tó fún wọn lómi ẹ wo ẹbí bó ṣe lágbára tó. ọ̀rọ̀ kànga lọ́sẹ̀rẹ̀ láàrin tẹ̀yìn lásán lẹ́bí bá dàrú lẹ́bí kọ́dà báwọn bàbá àgbàlagbà tó ń lọ́wọ́ ẹlẹ́ka òun bá jí wá àgbo báyìí kò ní yanjú ìwọ́lé gbogbo orókù ọdún márùn. kó dìsàrì kó sílẹ̀kùn kó ṣe pé bàbá anú lẹ́yìn tó ti kú láti bí ogún ọdún òun ló dúró pé tọ̀ ẹbí mi náà kó ń jẹ so ní kúlẹ̀. أحسن قبل الموت. ọmọ ìyá mi ìyá ṣe dáadáa kí kú tó dé bí kú bá ti dé àlè tún ṣe ìríré yàrin kíkú tó dé bí kú bá ti dé kò ṣe é rìn mọ́ ọ̀rọ̀ rẹ̀ yà sọ kíkú tó dé bí kú bá ti dé kò ṣe é tún sọ. فإن العمر قصيرة. torí pé ọjọ́ eré wa ó kúrú púpọ̀. والدنيا زائلة. ayé tá a ti wá nú ẹ yìí yọ lọ ìjọba kò ní í jáyé mọ́. ومن فضائل الإحسان وجزائه. bàbá aládẹ̀mí wọ́n nínú ọlá kéèyàn ó ṣe dáadáa. وجزائه تطفئ نار الحاسد. bàbá aládẹ̀mí ẹ̀mí yóò kú pẹ̀lú àlàáfíà. آمين. àwọn báyìí jọ wọn kọ́ wa kí wọ́n àwọn òrìn ní àwọn òbí kí wọ́n àwọn wọ̀nyí. àṣé ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ buhari a máa pa iná tó ń ké ìta bá dá fún yàn. والباغي. bẹ́ẹ̀ náà yọ pa náà àwọn tó fẹ́ dìtà àwọn onítẹ̀fẹ̀lẹ̀ fún ọdẹ yọ pa náà wọn. ومن أسباب انشراح الصدر.
wọ́n mi ní asibábi inshirah as-sadri inú àwọn tí ń ṣokùnfà tó ṣe pé ìfìyàn lọ́kàn balẹ̀. lil ihsani jazaa. ẹ̀san bẹ́ẹ̀ fẹ́ni tó ṣe dáadáa. ma la aynun ra'at. tójú kan ò rí. wala uzunun sami'at. etí kan ò gbọ́ rí. wala khatara ala qalbi basharin. kọ́dà ọ̀rọ̀ mi kò rúwúyẹ́ nú ọkàn ẹ̀dá kan tí mo dá oore ènìyàn ń fi pamọ́ ni. misdaru zalika fi kitabillahi. fala ta'lamu nafsun. ọlọ́run ní kò sẹ́dá kan tí ó mọ̀. ma ukhfiya lahum min qurrati a'yuni. ọmọ ọlọ́dẹ mi àwọn tá à ń kírun dáadáa tá à ń gbàgbé bọ́lọ̀ tí ní àgbà à ń ká sámú ìtọ́ dánú asámú tí èsè Yásìn Allahu akbar was-samā'i wat-tāriqi Allahu akbar idhā waqa'atil wāqi'a ẹwẹ̀rì ibúru ẹwẹ̀rù rédèrèdè òkè wà tí ní òkè àdàhákùmù òkè wálé àdìyájì òkè àlẹkọrí àmàlẹkọríà wà sàmùsì wájú àhá òkè alámúnáṣìírà mẹmẹ òkè ẹ wá wojú wá ń ké ìdí ọwọ́ akú bí wèrè ẹ bá wà kí wọ́n sámú bẹ́ẹ̀ mọ́ kò ní ládá ẹ ń bẹ̀sì jẹ́ ni. yukhbiruna Allahu. yẹ gbowó fún wọn náà àwọn wòlá gbowó fún yẹn lọ́wọ́. mọ̀rọ́ ọlọ́jẹ dà tó mú wé kan dání. ọ̀dà máa kirigi ọmọ gbogbo bíbí lọ́wọ́ máa ń jọ máa kirigi ń jọ wọ́n bá dá ọkùnrin ló tó mọ̀. ìmọ̀ tí ń wá kí ní sè.